mò ń lọ kábọ̀ bí ọdún kan bí ọdún méjì ṣùgbọ́n nígbà tó débi tó lọ ayé tó lọ ọdún mẹ́wàá ń bẹ̀ tó tètè ìmọ̀ tó lọ ayé tó jẹ́ pé lára àwọn ìlú òyìnbó làwà tó fún ẹ̀ ó ṣe fẹ́ tó ayé àwọn ọmọ Nàìjíríà ọmọ Yorùbá wa tó ń sùn sí abẹ́ ó sùn síta torí kíni tí ìlú wa bá da àwọn ìjọba ìlú wa wọ́n bó ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn aráàlú wa ó dàbí ká fi àwọn China Chile ká fi ṣàpèjúwe lè rí Chile nílùú yìí kọ́ jẹ̀yà àbí kọ́ tàràkà mọ́tò ńláńlá ló ń lò ilé ńlá ló ń gbé torí pé kíni ìjọba ìlú wọn máa ń gbé owó fún wọn ni àwọn Philippines ìjọba ìlú wọn máa ń gbé owó fún wọn ni ìgbà àwọn ìjọba ìlú tiwa godless country expiring country wọ́n máa ń pa wá ní ẹ̀tọ́ wa mọ̀ ní fún wa ó dàbí ìfọ̀síṣẹ́ kéèyàn wà ní ìtawà ilé ìlú France tawà ní ó wá ṣàṣemáṣe pẹ̀lú àwọn ọlọ́pàá ní òfin ìlú káwọn dá padà sí ìlú wa pé ok a dá ẹ padà síbi tó ti bọ̀ ní ìlú mi tó bá ṣẹlẹ̀ wọ́n fún onítọ̀hún lówó bọ̀ ní ìlú tiwa tó bá kàkó wá tó gbé sẹ́wọ̀n kò sí ilé ìwé fún wa. arò radìyẹ gbogbo ẹ dàbí ó dàbí insecurity yẹn lásán ètò ààbò tí ò pé yẹn lásán ó tó nǹkan tàbí gbọ́dọ̀ láàrú ìjìnlẹ̀ ẹ wo nǹkan tá à ń sọ lórí environmental degradation àwọn olóyìnbó pẹ̀lú environmental degradation lórí pé ẹ̀ ń bàlú jẹ́ lójúmọ́ ẹlẹ́yìnṣèlú wọ́n á wa ọ̀nà wọ́n á wa kínní wọ́n á wa kùsà wọ́n á wa góòdì gbogbo àwọn ilẹ̀ ibi tó ti ń ṣe nǹkan yìí ó nípa lórí agbègbè wa ibi tó ti ń fa epo ní gbogbo àwọn apá tó ti ó ń ṣe àkóbá fún wọn tó ń gbé ń bẹ̀ kò sí gbogbo yẹn ọkọ̀ náà wọ́n kó zdc bí bílíọ̀nù àwọn àgbábí oṣù wọ́n àti fda wọ́n jí wọ́n kówó jẹ gbogbo nǹkan tá à ń sọ fún yín ni pé ìbò 2023 kan ní solution tá a bá sọ pé àdìbò wọn lè mú wa nípa tá a bá ná àdìbò kan tún lórí tá a bá lọ dìbò lórí àbádòfin constitution 1999 yẹn ṣe la tún gbéra wa ní ládéra wa ní ìṣẹ́kẹ́ la gbéra wa fúnra wọn tí wọ́n bá gbé fún ẹni tó fẹ́ gbé fún yìí tí wọ́n náà tọ̀ wá kọ́ fẹ́ gbé fún tó lo ọdún mẹ́jọ bẹ̀ kò ní rí nǹkan kan ṣe wọ́n ti nǹkan ti bàjẹ́ kọjá àyè wọ́n wà ń bẹ àwọn náà ń kọ̀dọ̀ bọ́ọ̀tì àwọn náà ń kọ̀dọ̀ gbogbo orígun àwọn náà ń ṣe gbogbo nǹkan àwọn náà kù federal character gbogbo ẹ̀ ti bàjẹ́ àwọn náà wọ́n kàn ń ṣe owó báṣubàṣu kò sí ètò ìṣúná corruption ti pọ̀ jù èyí tó yẹ kọ́kọ́ ṣáájú fún wa ni pé Yorùbá mindset ló yẹ ká change ká dá padà sí ti ọmọlúwàbí wa tó fi di pé ta bá ní pé gbà o ẹ lọ ṣèlú o tó bá ṣètò ìṣúná tó náwó ibi wọn á lè ṣe kí ni wọn á jábọ̀ fún àwọn aráàlú owó aráàlú wọn ní máa lọ fi ṣèrànù wọn ní máa fi ra lé sókè òkun wọn ní máa ná báṣubàṣu èèyàn kan kó gbogbo ẹgbẹ̀rún méje èèyàn ẹ̀dẹ̀ ń gbórí yẹn sáré tẹ̀lé wọn lẹ́yìn wọn á tún pọn díẹ̀ lẹ́sìn yín lọ́wọ́ ibi tẹ́ ẹ kẹtì kíyèsí ìṣàná kẹtì kíyèsí ògùn òun ni pé nígbà tí covid tán sé wọn mọ́lé palliative tó yẹ kókó fún wọn kó pamọ́ ni wọ́n tún fara nìyí ṣáwọn yẹn níjọba. ibi báyìí ni wọ́n ń pè ní Palace de Republic nílùú Paris kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ gbogbo àwọn ènìyàn gbogbo ọmọ Yorùbá jákèjádò àwọn ìlú kéréje tó wà nílùú France ń bí báyìí ni wọ́n péjọ sí ibi tá ìpè ní Republic nílùú Paris ń bí báyìí tí wọ́n ṣe àyájọ́ June 12 year 2022 tí MKO Abiola Báṣọ̀run MKO Abiola tó kú fún gbogbo ọmọ Yorùbá fún ìgbáyégbádùn gbogbo ọmọ Yorùbá nílùú Nàìjíríà àyájọ́ ẹ̀ ṣébi tẹ́ ń wò lọ́nkàn yìí tí wọ́n pè ní Palace de la Republic nílùú Paris bíbá yìí gbogbo ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè France bí wọ́n pè ní ṣébi tẹ́ ń wò lọ́nkàn yìí tí wọ́n ṣe àyájọ́ MKO Abiola tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún gbogbo ọmọ Yorùbá láti ìgbà náà ni àwọn ọmọ Yorùbá ti agitate láti kúrò nínú Nàìjíríà àwọn Fúlàní X-Men àwọn Fúlàní agbénipa yìí wọ́n marginalize gbogbo ọmọ Yorùbá gbogbo ibi tó jẹ́ ibi àwọn ipò ńláńlá ní Nàìjíríà àwọn Fúlàní Haúsá àwọn ló di bẹ̀rù tí wọ́n jẹ́ kí ọmọ Yorùbá wọ́n jẹ́ kẹ́nu wọn tọrọ wọ́n jẹ́ ká lè sọ̀rọ̀ nílùú bàbá wa níbi tí wọ́n forí wa sọlẹ̀ sí òun ló wá mú gbogbo ọmọ Yorùbá tí wọ́n pète pèrò tí wọ́n dìde wípé àsìkò tó àti máa lọ ló mú bàbá wa Bánjí Akíntóyè bàbá wa Pọfẹ́sọ̀ Oyèníran bàbá wa Sunday Ìgbòho Ṣàwọn ọmọ Adéyẹmọ
òun ló ṣíwájú ogun tí gbogbo ọmọ ènìyàn gbogbo ọmọ Yorùbá tí wọ́n sì tẹ̀lé lẹ́yìn tí wọ́n ń pariwo Yorùbá nation now Yorùbá nation now òun ló mú wa péjọ sí bíbẹ̀ lónìí tí à ń ṣàyájọ́ bí MKO Abíọ́lá bó ṣe kú fún ilẹ̀ Yorùbá. Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ owó baba dami òkú iṣẹ́ takuntakun òun ló ìwọ ló jí gbogbo ọmọ Yorùbá tá a ti sùn tí gbogbo wọn ti tò gbé lọ tí yà ń jẹ wá nílùú Nàìjíríà tí yà ń jẹ gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Sunday Ìgbòho ló jí wa o adúpẹ́ fún ẹ Sunday Ìgbòho adúpẹ́ fún yín bàbá wa Wọlé Ṣóyínká bàbá wa Pọfẹ́sọ̀ Oyèníran gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé o Yorùbá nation yìí òun náà máa pariwo ibi tẹ́ ẹ wò lọ́ọ̀kan yìí àwọn ọmọ Yorùbá lọ́wọ́ à ń bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn hàn nílùú France ń bí afẹ́ kí gbogbo ẹ̀ kó dé ìlú Nàìjíríà bá a ṣe ń ṣe ń bí lónìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe nílùú Amẹ́ríkà bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá tó wà nílùú London ní Ireland ní Dublin ní Germany ní Holland ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí à ń polongo Yorùbá nation. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá láti Wuhan láti Hebrew Amia Kre Tool gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o a sì máa pariwo wípé Yorùbá nation òun ni solution Nàìjíríà kò sí àbájáde kan lẹ́yìn Yorùbá nation ìbò tẹ́ ẹ fẹ́ dì ẹ dìbò fápò ara yín ni o on your own òun ni gbogbo yín wà kò sí ìjọba tó fẹ́ débẹ̀ báyìí ní ọdún mẹ́jọ ní ọdún mẹ́wàá ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó máa tún Nàìjíríà ṣe. Èyí tó wà ń bẹ̀ ni wípé kí Yorùbá dá dúró ṣe rántí ìgbà tí a sọ pé káwọn Ghana kí wọ́n máa lọ ìlú wọn ẹ rántí ìgbà Ghana must go tá à ń pariwo ńgbà náà pé ẹ̀yin Ghana kẹ́ fi Nàìjíríà sílẹ̀ wọ́n fi sílẹ̀ bí wọ́n fi sílẹ̀ tí Nàìjíríà tí Yorùbá bá dá dúró bá a ṣe ṣe fáwọn Fúlàní Haúsá nìyẹn wípé kí gbogbo Fúlàní kó máa padà sílùú wọn Fúlàní Haúsá must go Fúlàní Haúsá must go Fúlàní Haúsá must go a máa pariwo Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà. Àwọn ọmọ Yorùbá rẹ̀ o ni wọ́n fi ẹ̀hónú wọn sí ọ̀rọ̀ Yorùbá nation Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà a máa rí ọ̀rọ̀ báwọn.